gbajúgbajà olóṣèlú agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi tó sì fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Kogi ní ìgbà kan, ìyún Honorable James Abiodun Faleke. Ó mà ti rí ojú èrè àti ìrànlọ́wọ́ ńlá gbà tí wọ́n sì ti gbé òun náà gùnkè àgbà báyìí pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe pàṣẹ wípé kí wọ́n lọ fi Faleke sí ara àwọn ìgbìmọ̀ tó ga jùlọ ní inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Èkó. ìyẹn àwọn ìgbìmọ̀ tó máa ń pàṣẹ tó máa ń sọ nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ń pè ní Governing Advisory Council, tó sì jẹ́ pé yàtọ̀ sí Faleke náà wọ́n tó fi ẹni tó jẹ́ igbákejì abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Honorable Abdulwasiu Eshinlokun tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, ìyẹn the senator representing Lagos Central at the National Assembly, ìyẹn Senator Abdulwasiu Eshinlokun tí wọ́n ní ká fi òun náà sí ara ìgbìmọ̀ tó ga jùlọ ní ìpínlẹ̀ Èkó náà. Àti pé ní ìpínlẹ̀ Èkó ìgbìmọ̀ tó ga jùlọ tí ó máa ń sọ ẹni tí ó di gómìnà tàbí tí ó bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ó wà ó, tó sì jẹ́ pé àwọn ni wọ́n ń pè ní Governing Advisory Council GAC. Bó tilẹ̀ jẹ́ pé ọmọọba Tajudeen Olúṣí ó ní olórí àwọn ẹgbẹ́ náà, ṣùgbọ́n ẹni tó jẹ́ olórí pátápátá tó jẹ́ pé ní tó bá sọ ní gbogbo àwọn ẹgbẹ́ náà tẹ̀lé ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣá ó wà lójú àwọn tí wọ́n máa ń gbà sínú ìgbìmọ̀ tó ga jùlọ yìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó ti ṣe gómìnà tẹ́lẹ̀ àti igbákejì gómìnà tẹ́lẹ̀ pẹ̀lú àwọn èèkàn nídìí òṣèlú iná máa ń gbà sínú ẹgbẹ́ yìí. ṣùgbọ́n tó jẹ́ pé nínú ọ̀sẹ̀ tí a wà náà yìí ni James Abiodun Faleke ìyẹn náà ni wọ́n mà ní kí wọ́n fi sínú ipò ńlá yìí. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé bó tilẹ̀ jẹ́ pé ipò náà kò tí ì tó èyí tó yẹ kí Faleke kó wà nínú ẹ̀, nítorí pé àwọn tó sì lẹ́sẹ̀ lẹ̀ jù lọ nídìí òṣèlú wọ́n sì pọ̀, ṣùgbọ́n a gbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú pàṣẹ pé ọkàn fi Faleke síbẹ̀ nítorí pé ó fẹ́ fi ṣe fẹ̀mí ìmúre hàn sí àdúrótì tí Faleke ṣe fún láti ọdún 2023. ẹ rántí pé níta gbangba nínú ààfin ọba ìlú Èkó Ọba Rilwan Akiolu ẹni Tinubu ti kan sára sí Faleke ìpè nígbà tó jó ogun lé tọ́pọ̀ àwọn èèyàn tó ń dalẹ̀ òun. ẹni Faleke ló mà dìde tó dúró ti òun gidigidi tó sì kó ipa ńlá nínú bóun ṣe rí tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú APC gbà lọ́dún 2022. ṣá ò ní báyìí Faleke òun náà ti di ara àwọn àgbà tí ó máa pàṣẹ ní ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni sẹ́nẹ́tọ̀ Abdulwasiu Eshinlokun òun náà ó ti di ara wọn báyìí.